ṣé kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni oko bàbá rẹ̀ ò ní dìgbòrò, bẹ́ẹ̀ sì ni àtàríwọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú. Gbogbo ojú tó bá ti rí ilé ayé yóò máa padà rí ọ̀run alákejì. Gbajúgbajà òṣèré tíátà nì tó tún jẹ́ adẹ́rìn-pòṣónú níyàní ọ̀tọ̀ ẹlẹ́jọ́ wẹ́wẹ́, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Sisi Quadri, abúnibí aláyin, aṣòwò ètè mákùtà. Sisi Quadri ó mà ti pàdánù ìyá rẹ̀ báyìí, ọ̀kan lára àwọn òṣèré fíìmù Yorùbá tó tún máa ń dẹ́rìn pa ẹ̀kẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ nínú sinimá àgbéléwò, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Sisi Quadri tí àpèlé rẹ̀ ń jẹ́ Quadri Oyèbámijí, ó ti pàdánù ìyá rẹ̀ tó sì ń bomi lójú bíi tótó. Òṣèré yìí ló kéde lójú òpó Instagram rẹ̀ wípé pẹ̀lú ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ lòun ṣe kéde ikú màmá òun, tí gbogbo àwọn ènìyàn sì ń kí kú ara fẹ́ra kù. Àwọn èèkàn òṣèré tíátà àtàwọn èèkàn láwùjọ àwọn òṣèré tí wọ́n péjú pésẹ̀ síbi ìbánikẹ́dùn ọ̀hún, lára wọn láti rí Fẹ́mi Adébáyọ̀, Ṣọlá Kòsọ́kọ́, Ṣótáyọ̀ Gàgà, Mustapha Ṣọlágbadé, Ìyá Ìbàdàn, Fúnmi Awẹ́lẹ́wà, Azeez Ọ̀wọ̀, Yéwándé Adékọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sisi Quadri kọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ìgbà ni ìyá òun máa ń wà ní ọkàn òun. Nínú fídíò tó fi síta ló ti ń sunkún tó sì ń bomi lójú bíi kí n la. Bákan náà ni fídíò náà ṣàfihàn níbi tí wọ́n ti sin òkú ìyá òun ní ìlànà ìsìn mùsùlùmí. Ìwọ ni ọ̀rẹ́ tó súnmọ́ mi jù, ìyá mi ọ̀wọ́n, abiyamọ tòótọ́ tó máa ń ṣàdúrà fún mi ní gbogbo ìgbà. Báwo ni wọ́n ṣe lè gbàgbé yín? Gbogbo ìgbà lẹ máa ń wà lọ́kàn mi, àti wípé n ò gbàgbọ́ wípé ẹ ti kú, bí kẹ́ dìde ká tún jọ máa sọ̀rọ̀ ni, ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. Gbajúgbajà òṣèré tíátà nì tó tún jẹ́ adẹ́rìn-pòṣónú, abúnibí aláyin, aṣòwò ètè mákùtà tó máa ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín, Sisi Quadri ó pàdánù ìyá rẹ̀ ló bá ń bomi lójú bíi tótó.